lẹ́ni a máa bẹ̀rẹ̀ from verse 16. Ṣé rí tó bá sọ wípé èèyàn ń ríran, èèyàn ń gbọ́ látọ̀dọ̀ Ọlọ́run, èèyàn mọ Ọlọ́run ó sì mọ ọ̀rọ̀ Ọlọ́run, èèyàn sì fi ọ̀rọ̀ Ọlọ́run lò. David lẹni náà o. David ni o. David meet gbogbo criteria yẹn, and criteria tọ́lọ́run fẹ́ kí gbogbo wa ká meet náà nìyẹn. Olúwa fẹ́ ṣí wa lójú ẹ̀mí ká máa rí nǹkan, Olúwa fẹ́ ká máa gbọ́ òun. Ṣùgbọ́n nígbà tá a bá ka Bíbélì, tá a súnmọ́ Ọlọ́run jí dáadáa, báwo la ṣe lè gbọ́ Ọlọ́run? So Olúwa fẹ́ ká gbọ́ òun, Olúwa fẹ́ ká mọ òun, ó dẹ̀ fẹ́ ká ṣe nǹkan. Torí téèyàn bá rí nǹkan, tó mọ nǹkan, tó dẹ̀ gbọ́ nǹkan, tí ò bá ṣe is as good as ẹni tí ò mọ nǹkan kan. Kéèyàn ṣe ìyẹn gangan, ìyẹn gangan là ń pè ní wisdom. So David yìí ó rí o, wòlíì ni. David gbọ́ Ọlọ́run clearly o. David mọ Ọlọ́run o, ó sì mọ ọ̀rọ̀ Ọlọ́run. David sì ṣe nǹkan tọ́lọ́run sọ pé kó ṣe. Nígbà tí ó ṣe, ó rí nǹkan tó ṣẹlẹ̀. So ó wá gbà wá níyànjú pé ẹni tó bá fẹ́ jogún ayé yìí o, tó dẹ̀ fẹ́ jogún ayé tó ń bọ̀ wá, àwọn nǹkan tí mo sọ Psalm 37 yìí kó ṣe. Tí ò bá ṣe é ṣe, David ò ní sọ fún wa. David mọ̀ pé ó ṣe é ṣe ni, a dẹ̀ ní ẹ̀mí mímọ́ láti ràn wá lọ́wọ́, ṣùgbọ́n láti ṣe ìpinnu pé a fẹ́ ṣe. Ẹni tó ń gbàdúrà pé òun ò fẹ́ fornicate mọ́, òun ò fẹ́ máa kí ni fornicate ní Yorùbá, òun ò fẹ́ máa ṣìṣekúṣe pẹ̀lú obìnrin mọ́, k'Ọlọ́run gba òun. Tí sísá dẹ̀ lóun bọ̀ wá bá ní tó dẹ̀ ní kó máa bọ̀, ẹni pé kò tí ì rẹ́dì. Òun ò fẹ́ ṣàgbèrè mọ́, pé Olúwa ràn mí lọ́wọ́, omi ìfẹ́ ṣàgbèrè mọ́. Ṣùgbọ́n sísá kan náà tó sì ń bá ṣàgbèrè tẹ́lẹ̀ dẹ̀ pé òun bọ̀ nílé ẹ̀, ó dẹ̀ ní kó máa bọ̀, òun wà nílé. Ẹni pé kò sí rẹ́dì àti so àwa fúnra wa la máa kọ́kọ́ nawọ́ pé Olúwa mo ṣe tán, mo ṣe ìpinnu. So David sọ fún wa wípé àwọn kan tí mo sọ yìí ó ṣe é ṣe, àwọn kan tí mo practice ni mo dẹ̀ ṣe. So mo ń sọ fún yín pé ẹ lè ṣe. Ṣùgbọ́n tá a bá kàn ń gbàdúrà but tá a fúnra wa, tá a wà responsible, tá a ṣe ìpinnu, kò ní ṣẹlẹ̀ o. A kàn dàbí ní pé yẹn kò sẹ́ni tó tiẹ̀ ṣerú ẹ̀. Ẹni tó ṣerú ẹ̀ pọ̀ o, ẹni tó sin Ọlọ́run lóòótọ́ àti lódodo pọ̀ o. Má jẹ́ kẹ́ni kankan tàn yín pé kò sọ́mọ tó ń ṣerú ẹ̀ o. Ọmọ Ọlọ́run pọ̀ o, ó pọ̀ ní gidi. So ní verse 16, ó ní ohun díẹ̀ tí olódodo ní, ó ló sàn ju ọrọ̀ ọ̀pọ̀ ènìyàn búburú o. Èèyàn búburú lè ní ọrọ̀ kó pọ̀ rẹpẹtẹ o, ṣùgbọ́n díẹ̀ tí olódodo ní yẹn ó mọ̀ sàn jù lọ. Nítorí pé ẹ mọ ọ̀nà tí wọ́n gbà láti rí ọrọ̀. Torí ẹ̀ David sọ pé ènìyàn búburú, èèyàn rere lè ní ọrọ̀ o, kingdom wealth wà o. Èèyàn rere tọ́lọ́run fúnyàn láti máa fi ṣe àánú, láti máa fi ṣe iṣẹ́ Ọlọ́run, ṣe gbogbo ẹ̀. Ìyẹn kọ́ ni David sọ. David sọ wípé ohun díẹ̀ tí olódodo ní ó sàn ju ọrọ̀ ọ̀pọ̀ ènìyàn búburú. Ìyẹn ní pé ènìyàn búburú ìsàlẹ̀ ọrọ̀ ẹ ti lẹ́gbìn ni o. Ó ti ní nǹkan tó ti ṣe mọ́. And nítorí bẹ́ẹ̀ wọn lálàáfíà o. Wọn àgbádùn nǹkan kẹ́kàn wò wọ́n nu mọ́tò ńlá tán wọṣọ ni o. Wọn tẹ bá gbọ́ nǹkan tí wọ́n ń go through, ẹ̀yin ẹ máa listen sí Olúkọ̀yà, ẹ máa gbọ́ àṣírí wọn. Olúkọ̀yà lọ́lọ́ ń sábà, àwọn pásọ Adébóyè, nígbà tó bá ti di pé gbogbo ẹ̀ ti dojúrú fún wọn, tí wọ́n rí way out. Ìkan wà tó lọ bá bàbá tó sọ wípé kán wá kí òun lé, wọ́n lọ délé wọn, wọ́n ṣe oúnjẹ rẹpẹtẹ, gbogbo ẹ̀ pé kí sáwọn oúnjẹ tó bó ṣe wà nìyẹn, ó yá jẹ́ ká jẹ, wọ́n lòun ò lè jẹ. Kí ló dé tó ò lè jẹ? Ìkan ẹyọ kan péré náà lá òun láti jẹ. Àwọn wo níbi tó ti lọ, níbi tó ti wá nǹkan lọ dé ni. Ìkan kan láàláwẹ̀, ìkan yẹn dẹ̀ ni wọ́n láti lọ kán mí ìsẹ̀ mọ́ omi. Òun nìkan. Gbogbo ilé ẹ̀dẹ̀ ń dán bíi wúrà. Bàbá láwọn jókòó níwájú ẹ̀, wọ́n dẹ̀ jẹ yán, àwọn jẹran ẹ̀gbẹ́ good, àwọn parí ẹ̀ ń bẹ̀ lójú ẹ̀. Ó ṣe ló ń wu àwọn. Àwọn ìyàwó ń kọ́ ní ìyàwó ò lè bá òun sínú ilé, òun kọ́lé fún wọn ń ta ni. Obìnrin ò lè bá òun sínú ilé. Ẹjọ́ kí wá láǹfààní ọ̀rọ̀ náà? Ilé tó kọ́ tó ń dán bíi gold, ẹ̀dẹ̀ rí ìta ó ń gun limousine, ẹ̀ ń wò ó pé Ọlọ́run faithful sáwọn ilé. Wọn lálàáfíà o. The rich also cry o. Olówó ń sunkún o. Adìyẹ ńlá gùn o. Ẹ má jẹ́ kí ọrọ̀ ẹnikẹ́ni
ẹ má jẹ́ kó wọ̀ yín lójú débi pé ẹ máa lọ ṣe nǹkan búburú. Torí Dáfídì sọ wípé ní verse 17 ó ní nítorí a máa ṣe apá àwọn ènìyàn búburú yìí ni o. Gbogbo àwọn tẹrí tẹrùpọ̀n lówó àwọn ọmọ wọn ń ṣe gbogbo ẹ̀ ń ṣe. Dáfídì ní pé ìgbẹ̀yìn wọn Olúwa máa ṣe apá wọn ni o. Ṣùgbọ́n Olúwa máa ń di olódodo mú. Ó ní Olúwa máa di olódodo mú. Oṣó kékeré tó lódodo ó ní tó ń gbádùn gbà tó wùn ẹ́ o fẹ́ sùn nǹkan tó wùn ẹ́ o jẹ́ kó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni o. Má envy anybody. Ìkan tí Dáfídì ń try àti sọ nìyẹn. Proverbs 15 verse 16 ìwé òwe ọ̀kan àrún àti ẹsẹ̀ ọ̀kan ẹ̀fà ó ní díẹ̀ pẹ̀lú ìbẹ̀rù Olúwa ó mà sàn ju ìṣúra púpọ̀ tó ń ti ìyọnu nínú rẹ̀. Ìyọnu wà nínú rẹ̀ o. Ìyọnu ni o. Ọ̀nà tán fi gbà rí owó yẹn ìyọnu wà ń bẹ̀. Ìsàlẹ̀ ọ̀rọ̀ ni o. Ó lẹ́gbìn o. Don't envy them. A máa ṣẹ́ apá wọn ni. Ṣùgbọ́n Olúwa máa di olódodo. Ó máa di olódodo mú. Ọ̀rọ̀ Ọlọ́run tiẹ̀ sọ fún wa ní Mark 10:25 ó ní ó rọrùn fún ìbákasíá láti wọ ojú abẹ́rẹ́ ju fún ọlọ́rọ̀ láti wọ ìjọba ọ̀run. Àti wọ ìjọba ọ̀run fún ọlọ́rọ̀ afẹ́ tó bá jẹ́ pé gbogbo ọrọ̀ rẹ̀ Ọlọ́run ló fún ni o. Torí kò sí bó ṣe máa kówó jọ tí kò ní tó máa kójọ ń rẹpẹtẹ tí kò ní ẹ̀gbin díẹ̀ o. Tó bá sì ti ní ẹ̀gbin díẹ̀ ní ẹni bẹ́ẹ̀ kò lè jogún ìjọba ọ̀run. Kí láǹfààní owó náà tó bá ti kúrò láyé ń bí òjogún ọ̀run. Gbogbo nǹkan náà máa fi sílẹ̀ sáyé ń bí ni. Kí làbá ṣàmú lọ ńgbà tó ń lọ kò sí. So kò sí nǹkan kan tó wà bẹ́ẹ̀ ni Dáfídì ń try àti sọ fún wa. So ní verse 18 ó ní Olúwa mọ ọjọ́ ẹni ìdúró. Very powerful verse. Ó ní Olúwa ó mọ ọjọ́ ẹni ìdúró ṣinṣin. Ẹni tó dúró ṣinṣin Olúwa mọ ọjọ́ ẹ̀. Ìtumọ̀ yẹn ni pé ìgbà wa ọwọ́ Ọlọ́run ló wà. Gbogbo ìgbà wa Ọlọ́run mọ nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́la nínú ayé wa. Ó mọ ti nẹ́síà ó mọ ti gbogbo ẹ̀. Ó ń bá wa rìnrìn àjò yẹn ni o. Dáfídì sọ pé Olúwa mọ ọjọ́ ẹni ìdúró ṣinṣin àti ilẹ̀ ìní wọn yóò wà láéláé. Ilẹ̀ ìní olódodo máa ń wà láéláé ni o. Nítorí àní kí àwọn ọmọ wọn kúrò. Àwọn ọmọ á máa jogún wọn wá máa lọ gbogbo fámìlì yẹn ó máa continue ni. Nítorí pé olódodo ni wọ́n. Torí pé wọ́n ti jó lódodo Olúwa wá pa gbogbo ìran wọn Olúwa wá pa mọ́. So Olúwa mọ̀ wípé ẹni yìí ó sì ní olódodo ni. So ńgbà tẹ́ni yẹn bá tiẹ̀ lọ bọ́ Ọlọ́run pàápàá tó ti kúrò láyé tó ti parí iṣẹ́ tó ti lọ Olúwa ó láti máa pa àwọn ọmọ Olúwa láti make sure pé ìran yẹn kò parẹ́. Nítorí pé Olúwa ti rí olódodo kan níbẹ̀. Olúwa ṣe máa ń ṣe nìyẹn o. So kan tí Dáfídì sọ fún wa nìyẹn wípé ìran olódodo kò kì í parẹ́ o. So ilẹ̀ ìní wọn láéláé ni o. Láéláé nílẹ̀ ìní olódodo. Ní verse 19 ó ní ojú kì yóò tì wọ́n nígbà ibi. Olódodo ló sì ń sọ̀rọ̀ ń pa ẹ̀wọ̀ pé tó bá jẹ́ olódodo tó dúró ṣinṣin pẹ̀lú Ọlọ́run. Ó ní nígbà tí ibi bá tiẹ̀ ṣẹlẹ̀ torí kò sọ pé bí ò ní ṣẹlẹ̀ á ṣẹlẹ̀. Ó ní ṣùgbọ́n ojú kò ní tì wọ́n nígbà ibi. Ó ní àti ilé ọjọ́ ìyàn tíyàn bá tiẹ̀ wà. Ó ní Olúwa máa tẹ́ olódodo lọ́rùn o. Ẹ rántí Elijah àti opó ṣe rántí nígbà tí yàn mú tí kò sí nǹkan kan Olúwa tọ́jú Elijah. Ó tún rán Elijah kó lọ bá opó tó jó lódodo. Olúwa sì tún tọ́jú opó yẹn àtàwọn ọmọ ẹ̀. So Olúwa máa tọ́jú olódodo tí kò ní fi ṣe nǹkan tó ń ṣẹlẹ̀. Ààbò Olúwa ó wà lórí olódodo. Bí oríṣiríṣi kan ṣe ń ṣẹlẹ̀ sí wọn ní Egypt kí ló ṣẹlẹ̀ sí wọn ní Goshen. Gbogbo nǹkan ló ń lọ dáadáa ní Goshen. Goshen ò tiẹ̀ mọ̀ pé kò wọ́n mọ̀ pé kankan ń ṣẹlẹ̀ rárá. So bọ́lọ́run ṣe máa ń tọ́jú olódodo nìyẹn. So ní verse 20 ó ní ṣùgbọ́n o ẹ máa gbọ́ ìpín àwọn ènìyàn búburú o. Ó ti kọ́kọ́ sọ ti olódodo ní verse 18 and 19. Ní 20 ó ní ṣùgbọ́n àwọn èèyàn búburú ó ní wọ́n á ṣègbé ni o. Ó ní àwọn ọ̀tá Olúwa ó ní wọ́n máa dàbí ẹwà oko tútù. Ṣé mọ̀ pé ńgbà tí gíráàsì
tó bá green dáadáa, ewéko yẹn tó green ta sọ pé ewéko yìí mà green, ó mà dá o. Dáfídì ní ewé yẹn tẹ́ rò pé green yẹn ó ló máa run pátápátá ni. Àrùn ó ní èéfín nínú èéfín báyìí òun ló máa rún sí, ó dẹ̀ ó máa lọ bí èéfín ni. Ẹ mọ̀ bí èéfín ṣe máa ń lọ yẹn tán ní rí mọ́, tá lọ á dẹ̀ lọ forever pòórá. Dáfídì ní bó ṣe máa ń rí fún àwọn èèyàn búburú nìyẹn o. Kò sí bí ewé wọn ṣe lè bó ṣe lè green tó, ó máa rún dànù ni. Èéfín ni wọ́n máa rún wọn sí pátápátá, ìyẹn nípa parẹ́ pátápátá bí èéfín ni. Ìpín èèyàn búburú nìyẹn. Ní verse 21 ó ní àwọn èèyàn búburú wọ́n á wín, wọn kò sì dá padà. Ìyẹn ni pé ẹni tó bá lọ yá nǹkan, ó yá nǹkan, wọ́n yá ẹ, ó dẹ̀ wà ní ìkáwọ́ ẹ láti dá nǹkan yẹn padà, ṣùgbọ́n ó fẹ́ fìyà jẹ tó yá ẹ ní nǹkan yẹn pé kò sí kan tó máa ṣe ní ìdápadà mọ́. Dáfídì sọ pé èèyàn búburú ló ń ṣe bẹ́ẹ̀. Wípé ẹni tó bá jẹ́ olódodo ó máa ń ṣàánú, á sì máa fi fún ni, ó máa fún yàn. Ẹ̀yin ẹ máa ṣàánú, wọ́n lè fi ibi san padà fún yín, kò má ta. Àwọn àbúrò àwọn ẹ̀gbọ́n Jósẹ́fù wọ́n plan ibi fún, ṣùgbọ́n at the end of the day kí ni Jósẹ́fù sọ fún wọn? Ó ní mo dáríjì yín, ó ní nǹkan tẹ́yin rò fún ibi, ó ní rere lọ́lọ́run fi ṣe fẹ́mi. So ẹ̀yin ẹ máa ṣiṣẹ́, ẹ má worry, ẹ jẹ́ kán fi ibi san. Àìmọye tó fi ibi san oore, ṣùgbọ́n lọ́dọ̀ Ọlọ́run wá ti kọ sílẹ̀ pé ẹ ṣoore o. Ọ̀rọ̀ Ọlọ́run dẹ̀ sọ pé blessed are the merciful o, alábùkún fún ni ẹ tó ṣoore o, ọmọ aríbùkún gbà látọ̀dọ̀ Ọlọ́run o. Torí Ọlọ́run ló máa san oore yẹn fún yín o, kò kìí ṣe tẹ́ ṣe fún tó fi ibi san fún yín. Olúwa ṣèdájọ́ ẹni yẹn o, ṣùgbọ́n lọ́dọ̀ Ọlọ́run oore tẹ́yin ṣe yẹn, Olúwa máa make sure wípé ẹ̀yin rí èrè oore yẹn ẹ rí gbà, nítorí Olúwa ló sọ wípé ká máa ṣàánú, ká máa ṣàánú. Verse 22 ó ní nítorí àwọn ẹni ìbùkún rẹ̀ ni yóò jogún ayé. Ẹni ìbùkún Ọlọ́run, àwa ni alábùkún fún Ọlọ́run o. Dáfídì ní verse 22 ó fi ìpín àwa méjèèjì síbẹ̀. Ìpín olódodo là ń pè ní ẹni ìbùkún Ọlọ́run. Ó ní nítorí àwọn ẹni ìbùkún Ọlọ́run yóò jogún ayé. A máa jogún ayé ni o, a tún jogún ọ̀run ayé tó ń bọ̀, méjèèjì ni o, ìtánà àti tibí. Torí ìran wa lórúkọ Jésù kò ní parẹ́, tá bá sì tún kúrò a tún lọ sọ́dọ̀ Ọlọ́run ni. Ikú kàn jẹ́ transition ni, it's just a transition to glory. Ó ní ẹ wá gbọ́dọ̀ àwọn ẹni èèyàn búburú o, ó ní àwọn ẹni ègún, àwọn èèyàn búburú yìí because ègún ti wà lórí wọn. Olúwa ti gé ègún lórí wọn láti bẹ̀rẹ̀, pé àwọn tó bá ti jẹ́ èèyàn búburú ègún ti wà lórí wọn. Ó ní àwọn ẹni ègún yẹn, ó ní a máa ké wọn kúrò ní o. Ẹ wá àwọn èèyàn ní rí wọn mọ́. Dáfídì ní from experience òun rí bẹ́ẹ̀, òun rí bẹ́ẹ̀ o. Gbogbo àwọn tó ṣe bí yẹn pé lóòótọ́ ẹni ègún Ọlọ́run ni wọ́n, òun wá wọn, òun ò dẹ̀ rí wọn mọ́. Ní verse 23 ó ní a ṣe ìlànà ẹsẹ̀ ènìyàn láti ọwọ́ Olúwa wá, ó sì ṣe ní dídùn sí ọ̀nà rẹ̀. Verse 23 ìkan tí verse Dáfídì sọ 23 ni wípé gbogbo ìrìn wa tá bá ti fàyè wa fún Jésù Kristi, gbogbo ìrìn wa, gbogbo ilé ayé wa, gbogbo àwọn ọmọ tàbí gbogbo rẹ̀ ló wà lọ́wọ́ Ọlọ́run o. Nothing comes to God as a surprise o. Nǹkan tó máa ṣẹlẹ̀ sí ní 5 years Ọlọ́run mọ̀, nǹkan tó máa ṣẹlẹ̀ ní 10 years Ọlọ́run mọ̀. Ọlọ́run sì mọ̀ pé ọ̀tá kan wà tó ń sọ wípé báyìí lòun máa ṣe ní next year. Olúwa ti rí, kò ṣe pé Olúwa ti rí, gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ Ọlọ́run. So nǹkan tó máa ṣẹlẹ̀ sọ́tá yẹn Olúwa sì ti ṣe sílẹ̀. Mo fẹ́ kó understand verse 23 o, very powerful o. A ṣe ìlànà ẹsẹ̀ ènìyàn láti ọwọ́ Olúwa wá ni o. He prepares our ways ahead of us. Olúwa ti prepare ọ̀nà tá máa gbà ahead of us o. Ẹ rí pé Dáfídì Joseph ń rà lúgbà ni nígbà tó wà ní prison, favour ọ̀gá ẹ̀ tó rà á, ó rí favour gbà ń bẹ̀. Olúwa ti mọ̀ pé ó ń lọ bẹ̀, Olúwa ti ṣe ìlànà yẹn sílẹ̀ fún Joseph. That's the way God works. Nítorí pé gbogbo ìlànà wa bá ṣe máa rin ayé wa títí tá a máa fi pàdé Jésù, gbogbo ẹ̀ lọ́lọ́run ti mọ̀. Ó sì ti mọ̀ pé àjẹ́ wà nílé bàbá wa, ó mọ̀ pé àwọn ẹni ìkà wà ní ìjọ tá wà,
so ó ti fàyẹyẹ sílẹ̀ pé àwọn ẹni yìí lè ṣe báyìí ṣùgbọ́n ọ̀nà báyìí ni màá fi gbà àti take care ọmọ tèmi. So gbogbo ìlànà ẹsẹ̀ wa òun ló wà lọ́wọ́ Ọlọ́run o. Olúwa máa ń ṣe inú dídùn sí ọ̀nà wa as long as tá a bá ti lọ mú nǹkan mìíràn tá à ń tẹ̀lé Ọlọ́run yìí. Olúwa ń ṣọ́ wa lójú mẹ́ta every minute every second. Bá a sùn òun ò ní sùn, he won't sleep. Torí àmọ́ ọ̀nà wa o, a kàn lè gbàdúrà àmọ́ kan tó máa ṣẹlẹ̀ next year, àmọ́ ti 5 years ṣùgbọ́n Olúwa mọ̀. So gbogbo ewu tó wà ń bẹ̀ á make sure pé a kọjá nínú àwọn ewu yẹn láì farapa. Bólúwa ṣe máa ń ṣe fọ́mọ ẹ̀ nìyẹn. Ẹ lè lọ ka Proverbs 20 verse 24. Tá a bá ṣe tán mi nílé máa ka gbogbo àwọn kíní yẹn ká lè parí. Ní verse 24 ó ní bí olódodo tí mò ń sọ̀rọ̀ ẹ̀ yìí ò ní verse 23 yìí tó bá tiẹ̀ ṣubú David sọ pé a kì yóò tánù kúrò pátápátá nítorí Ọlọ́run dì í lọ́wọ́ mú ni o. Torí Ọlọ́run dì í lọ́wọ́ mú. Ọlọ́run ò sọ pé ìṣubú ò ní wà, ìṣubú lè wà ṣùgbọ́n Olúwa make sure pé a tún dìde. David fúnra ẹ̀ ṣubú, ìgbà méjì David ṣubú. Ó ṣubú tó jẹ́ pé ṣíṣubú tiẹ̀ gan tiẹ̀ lágbára ṣùgbọ́n torí pé ìlànà ẹsẹ̀ David wà lọ́wọ́ Ọlọ́run òun ló ṣe kọ́ kásá verse 23 yẹn wípé nǹkan tí mo ṣe ṣubú tí mo dẹ̀ ṣe lè dìde ni wípé ìlànà ẹsẹ̀ mi gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ Ọlọ́run. Ó wà lọ́wọ́ Ọlọ́run wípé so bí olódodo bá tiẹ̀ ṣubú ó ní a kì yóò tánù kúrò pátápátá nítorí tí Olúwa di ọwọ́ rẹ̀ mú. Olúwa di ọwọ́ wa mú. Ìṣubú lè wà, kò sọ pé gbogbo ẹ̀ máa smooth ṣùgbọ́n tó bá rí bẹ́ẹ̀ Olúwa ní jẹ́ ká ṣubú pátápátá. Olúwa mú wa dìde. Olúwa mú wa dìde. So nǹkan tó ń sọ fún wa ní verse 23 and 24 nìyẹn wípé ká má bẹ̀rù, there's no need to fear. As long as a bá ti ń sin Ọlọ́run yìí lóòótọ́ àti lódodo gbogbo ìrìn ayé wa gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ Ọlọ́run o. Nǹkan tá a máa ṣe ọ̀tá kàn lè halẹ̀, ẹ má dá ọ̀tá lóhùn. Nǹkan tọ́lọ́run sọ ń pa yín ò ní kẹ́ máa rò. Tẹ́ bá ti ń ròyìn ẹ̀ ní bẹ̀rù ọ̀tá kankan. Nǹkan tọ́lọ́run sọ ń pa mi lèmi máa ń rò ní ìṣẹ́jú. Èmi ò rò nǹkan tọ́ta sọ bó ti ẹ̀ ń ṣe lójú mi ohun ẹ̀ nìyẹn ó ráyè ni. Nǹkan tọ́lọ́run sọ ń pa èmi ìyẹn ni mo dì mú. That's my life. Ìyẹn ni mo dì mú torí mo ti rí Ọlọ́run àsolóòótọ́. Mo sì ti gbẹ́kẹ̀ mi lé kò sọ́nà mìíràn. Mo ti mọ̀ yẹn kò sọ́nà mìíràn. So gbogbo tọ́lọ́run bá ti sọ ìyẹn ni ti tèmi. So tólódodo bá tiẹ̀ ṣubú Olúwa ò ní jẹ́ kó ṣubú pátápátá o. Olúwa á dì lọ́wọ́ mú á sì tún dìde. Verse 25 ó ní èmi ti wà ní èwe. Ẹ máa gbọ́ Dávídì o. Ó ní mo ti wà ní èwe o èmi sì dàgbà. Ó láṣẹ mọ̀ pé ńgbà tó dàgbà ló kọ Psalm 37. Ó ní mo ti wà ní èwe èmi sì dàgbà torí mo ti dàgbà lásìkò tí mò ń kọ Psalm 37 fún yín. Èmi kò tí ì rí kí a kọ olódodo sílẹ̀ o. Ó ní tàbí kí irú ọmọ rẹ̀ kí ó máa ṣàgbé oúnjẹ. Dávídì ní pé kò possible. Ó lóun jókòó òun rò ó dẹ̀ ro gbogbo àwọn tán jọ bẹ̀rẹ̀. Òun ro gbogbo àwọn tó jẹ́ pé wọ́n já lágbára tán ṣe gbogbo ẹ̀. Nígbà tó dẹ̀ mọ́ fi dàgbà kò sí wọn mọ́, wọ́n ti ké wọn kúrò. Ṣùgbọ́n òun wá ro gbogbo àwọn ọmọ olódodo nínú ilé Ọlọ́run, the community of God, pé gbogbo wọn ló wà pẹ̀lú àwọn ọmọ wọn. Wípé so òun sọ fún wa ni o pé èmi ti wà ní èwe o èmi sì dàgbà o èmi kò tí ì rí kí a kọ olódodo sílẹ̀. God is a faithful God. Olódodo lọ́lọ́run. Kò kí ń kọ olódodo kò possible. Ọlọ́run ò lè kọ olódodo sílẹ̀. Irú ọmọ rẹ̀ ò dẹ̀ lè ṣàgbé oúnjẹ. Báwo lọmọ Ọlọ́run wá ṣe ṣàgbé oúnjẹ nígbà tó yẹ pé Ọlọ́run ló ní gbogbo nǹkan. Ọlọ́run á tọ́jú ọmọ olódodo. So Dávídì sọ fún wa tá bá fẹ́ sọ òótọ́ àwa fúnra wa tá bá jókòó tá bá ro àwọn ọdún tá ti là kọjá gbogbo àwa gan àmọ́ ìpọ́ Ọlọ́run yìí àmọ́ pé olódodo ni o. Tá bá lọ ka ìbùkún rẹ kà wọ́n lọ́kọ̀ọ̀kan. Ìwọ kà á lọ́kọ̀ọ̀kan. Àwọn tá jọ bí wa nígbà kan náà lọ wo gbogbo àwọn tí ò sí mọ́. Lọ wo àwọn kan tó ṣẹlẹ̀ sáwọn kan. Wá wo ipò tó wà láàrin gbogbo àwọn yẹn. Nínú ilé bàbá, nínú ilé ìyá,
even níbi iṣẹ́ téèyàn bá fẹ́ jó lóòótọ́, tá bá jókòó tá bá ronú wa a mọ̀ pé olódodo lọ́lọ́run yìí o. Dáfídì sọ wípé ẹ tó bá fẹ́ sọ tòótọ́ òun dàgbà o, òun dẹ̀ rí wípé òun ò rí ọmọ olódodo kankan tọ́lọ́run fi sílẹ̀, òun ò rí ọmọ olódodo kankan tó ṣàgbé oúnjẹ, ó ní kò sí. Ní verse 26 ó ní aláàánú ni òun nígbà gbogbo, a máa wí ni a sì máa bùsí fún irú ọmọ rẹ̀. Ṣẹ́rí, aláàánú lọ́lọ́run wa yìí o, lọ́lọ́run wa. So àwa fúnra wa gangan á láti jẹ́ aláàánú. Bí bàbá wa ṣe jẹ́ aláàánú, àwa gan a máa jẹ́ aláàánú, ṣe mọ̀. Àwa náà a máa fúnyàn ní nǹkan, tá bá fúnyàn ní nǹkan tó bá lówó ní dá padà, as long as ẹ bá tún ti ní míì, ẹ fi sílẹ̀ fún, ẹ fi sílẹ̀ fún. Ìyẹn ò stop yín àti máa ṣàánú, nítorí bàbá wa fúnra wọn gan aláàánú lòun fún rẹ̀ gan. So àwa fúnra wa gan láti já láàánú nígbà gbogbo ni o. Tá bá sì ti ń ṣàánú fáwọn èèyàn, ẹ máa gbọ́ nǹkan tí Dáfídì sọ o, ó ní Olúwa sì máa bùsí fún irú ọmọ rẹ̀. Irú ọmọ ẹni tó bá ti ń ṣàánú tó já láàánú, Olúwa túbọ̀ máa bùsí fún irú ọmọ rẹ̀ ni. Ọmọ ìran bọ́lọ́run ṣe máa ń ṣe nìyẹn o. Ìlérí tó ṣe fún Abraham, ẹ rí pé kò yí padà títí di bá ṣe ń sọ̀rọ̀ yìí. So aláàánú ni òun nígbà gbogbo ni o. Gbogbo àwa olódodo tájọ́mọ Ọlọ́run, àwa náà aláàánú ni wá nígbà gbogbo. À ń wí, a máa fáwọn èèyàn ní nǹkan, wọ́n bá dá padà good, báwọn dé dá padà it is all right. Ṣùgbọ́n Olúwa túbọ̀ máa bùsí fún irú ọmọ wa láti ìran títí dé ọ̀pọ̀lọpọ̀ ìran ni lórúkọ Jésù. Verse 27 ó wá advice wa, ó ní kúrò nínú ibi o, má bá wọn ṣe bí o, kò ní fi ṣe bọ́n ṣe lè ṣe é tó, má bá wọn ṣe bí o tó bá mọ̀ pé o fẹ́ really dúró ti Ọlọ́run ṣe. Ó ní kúrò nínú ibi, ṣáà máa ṣe rere, ohun tó wù Ọlọ́run nìkan ni kó máa ṣe o. Tó bá ti ń ṣe yẹn, ó ní ó máa jókòó láéláé ni o. Kò sí wàá jogún ayé yìí, wàá sì tún jogún ayé èyí tó ń bọ̀. Ibi tọ́lọ́run fi ẹ́ sí yẹn, ibẹ̀ ni kó jókòó sí láéláé. Má yà kúrò, má bá wọn lọ síbì mìíràn o. Ìwọ ṣáà jókòó síbi tọ́lọ́run fi ẹ́ sí yẹn. Yàgò fún ibi, máa ṣe rere. Wàá gbé ibi tọ́lọ́run fi ẹ́ sí yẹn, wàá gbé bẹ̀ títí láéláé ni o. Wàá dẹ̀ gbabẹ̀ lọ sí eternal life ni o, ìyè àìnípẹ̀kun. As long as tó o bá ti yẹ ẹsẹ̀ lórí ibi tó wà yẹn, ibi tó jókòó sí, tó yẹ ẹsẹ̀, tó lọ bá àwọn ẹni búburú lọ́nà wọn, tó bá wọn rìn, tó bá wọn ṣe, as long as tó bá ti jókòó síbẹ̀, wàá jogún ìyè o, wàá jogún ayé, wàá sì tún jogún eternal life, ìyè àìnípẹ̀kun. Sá fún ibi, ṣáà máa ṣe rere. Jókòó níbi tọ́lọ́run fi ẹ́ sí, má kúrò ńbẹ̀, ibẹ̀ ni kó jókòó sí, wàá jogún ayé yìí, wàá sì tún jogún ayé tó ń bọ̀. Verse 28 ó ní nítorí tí Olúwa fẹ́ ìdájọ́. Olúwa máa ṣe ìdájọ́ o, kò sí nǹkan tá lè ṣe sí o. Mo ti sọ fún wa pé orí àga tó jókòó sí, ìtẹ́ ìdájọ́ àti àánú ni. Olúwa fẹ́ ìdájọ́, kò sì kọ àwọn ènìyàn mímọ́ rẹ̀ sílẹ̀. Tó bá ṣe nǹkan tí kò yẹ kó ṣe sí èèyàn mímọ́ Ọlọ́run, Olúwa á ṣe ìdájọ́ o. Onídàájọ́ ni o, adájọ́ má ṣèké ni o, dẹ̀ máa dájọ́ ń kálukú bó ṣe rí ni o. A sì pa wọ́n mọ́ láéláé, ṣùgbọ́n irú ọmọ àwọn ènìyàn búburú lè a ó ké kúrò. Torí ìdájọ́ Ọlọ́run ló máa jẹ́ kán ké àwọn ọmọ wọn kúrò, pé àwọn bàbá àti ìyá wọn ibi lọ́n ṣe. So àwọn ọmọ wọn náà, nǹkan tí bàbá àti ìyá ṣe kó má jẹ́ pé nǹkan ló máa rọwọ́ sí. Olúwa clear àwọn, kálàáfíà lè wà. Clear àwọn out of the way. Dáfídì ní bọ́lọ́run ṣe ń ṣe nìyẹn o. Ìrántí tiwa lórúkọ Jésù, àní ké kúrò, Olúwa ò ní gé ìrántí tiwa kúrò lórúkọ Jésù. So ẹni tó bá gbọ́n
David sọ wípé olúwa fẹ́ ìdájọ́ o, olúwa máa ṣe ìdájọ́ o. Olúwa ò sì ń kọ àwọn ènìyàn mímọ́ rẹ̀ sílẹ̀ mọ́, rò pé ó kàn lè ṣe bí séèyàn mímọ́ rẹ̀ kó rò pé ó mú jẹ́ o. David sọ pé ó lè mú jẹ́ o. Torí olúwa máa pa àwọn èèyàn rẹ̀ mọ́ láéláé, ṣùgbọ́n irú ọmọ àwọn ènìyàn búburú olúwa ké wọn kúrò. Proverbs 34:16, ìwé òwe ẹ̀ta àti ẹ̀rin ẹsẹ̀ ọ̀kan àti ẹ̀fà. Ó ní ojú olúwa ó kan sí àwọn tí ń ṣe búburú láti ké ìrántí wọn kúrò nílẹ̀, kó má sí remembrance wọn, kó má fi kankan rántí wọn mọ́ rárá. Solomon ní bọ́lọ́run ṣe máa ń ṣe nìyẹn. Verse 29, ó ní olódodo ni yóò jogún ayé o, yóò sì máa gbé inú rẹ̀ láéláé. Ẹni tó bá ti jẹ́ olódodo, generation olódodo is blessed ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Mi ìmọ̀ yẹn sọ Yorùbá. Generation olódodo is blessed. Nígbà tó bá sì lọ tán, àwọn ọmọ rẹ̀ wọ́n á sì wà lórí ilẹ̀, wọ́n á sì dúró, wọ́n á dẹ̀ ṣe máa jó olódodo sọ́lọ́run. Tán bá tiẹ̀ lọ ṣe ilé tí ò yẹ kán ṣe, olúwa á tún fà wọ́n padà pé mo ní májẹ̀mú pẹ̀lú ìyá ẹ̀, mo ní májẹ̀mú pẹ̀lú bàbá ẹ̀, ò lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn, olúwa á tún fà wọ́n padà, á tún fà wọ́n padà. So David sọ pé olódodo máa jogún ayé, àwọn ọmọ ẹ̀ wọ́n ní ké wọn kúrò. Nígbà tó bá sì tún kúrò láyé bí á tún wá jogún ayé forever, ìyè àìnípẹ̀kun, pé portion olódodo nìyẹn o. So ní verse 30, ó ní ẹni olódodo ní máa ń sọ ọ̀rọ̀ ọgbọ́n. Ọ̀rọ̀ tó máa ń jáde lẹ́nu olódodo ọ̀rọ̀ ọgbọ́n ni. Ahọ́n rẹ̀ á sì máa sọ̀rọ̀ ìdájọ́ tó sì máa sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ Ọlọ́run ló máa fi sọ̀rọ̀ o. Kò ń ṣe kó wá bá kó sọ pé wà tọkọ ẹjà kó sọ fún ẹ pé àfọkọ ẹyin sílẹ̀, ọkọ ẹyin gan èèyàn búburú ni. Olódodo ò ní ṣe bẹ́ẹ̀ o, kò ní ṣe bẹ́ẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run ló máa fi gbà ẹ́ níyànjú, ọgbọ́n Ọlọ́run ló máa lò láti fi bá ẹ sọ̀rọ̀, divine wisdom. So ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu olódodo ọ̀rọ̀ ọgbọ́n ni, kò kàn ń la inú ẹ̀ kó kàn máa sọ̀rọ̀ anyhow. Ahọ́n rẹ̀ á sì máa sọ̀rọ̀ ìdájọ́ bó ṣe yẹ kí nǹkan ṣe rí, kò ní gbè síkà lẹ́yìn o, kò ní gbè síkà lẹ́yìn, kò ní ṣe bẹ́ẹ̀. Verse 31, ó ní nítorí pé òfin Ọlọ́run bẹ lé àyà rẹ̀, torí àwọn nǹkan tó ń sọ tó máa ṣe, òfin Ọlọ́run ló máa guide láti fi sọ̀rọ̀. Òfin Ọlọ́run tó mọ̀, báyìí lọ̀rọ̀ Ọlọ́run ṣe sọ, so báyìí lèmi náà ṣe máa sọ̀rọ̀. Kò ṣe pé kàn máa lanu ẹ̀ tó máa ṣe pàkàpàkà tó máa sọ nǹkan tí ó máa túlé onílé ká, tó máa tí wàhálà fi ṣẹlẹ̀. Olódodo kì í ṣe bẹ́ẹ̀ o. Ọ̀rọ̀ ọgbọ́n ló máa ń jáde láti ẹnu olódodo. Ó lè má tẹ ẹni tẹ́ ń sọ fún lọ́rùn o, but it's alright, it's okay. David sọ pé torí òfin Ọlọ́run rẹ̀ ń bẹ lé àyà rẹ̀, ọ̀kan nínú ìní rẹ̀ kì yóò yẹ̀ o, ìrì ẹ̀ ò ní yẹ̀, nítorí pé gbogbo òfin ọ̀rọ̀ Ọlọ́run òun ló fi ń hùwà, òun ló fi ń gbé ìgbésí ayé ẹ̀, òun ló fi ń lò, òun ló fi ń ṣe gbogbo nǹkan. So David sọ pé irú ẹ tó bá ti ń ṣe bẹ́ẹ̀, ìrì rẹ̀ kò kì í yẹ̀. Deuteronomy chapter 6 verse 6, Deuteronomy 6:6, ó ní ọ̀rọ̀ wọ̀nyí tí mo pa láṣẹ fún ọ ní òní kí o máa wà ní àyà rẹ. Olúwa ló sọ fún àwọn ọmọ Ísírẹ́lì nígbà náà pé tẹ́ bá ẹ fẹ́ gbélé ayé yìí pé ẹ fẹ́ bá mi rìn, ọ̀rọ̀ mi tí mo sọ fún yín gbogbo ẹ jẹ́ kó wà ní ọkàn yín, kó wà ní àyà yín, ẹ máa mú lò, tẹ́ bá ti mú lò ẹ ní ṣubú, ẹ ní ṣubú. Verse 32, ó ní ẹni búburú ń ṣọ́ olódodo ó sì ń wá ọ̀nà láti pa. David sọ wípé mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ní o, àwọn èèyàn búburú yìí wọ́n máa ń ṣọ́ olódodo ni o, wọ́n sì máa ń wá ọ̀nà láti pa. Pé ẹ má rò pé kò ní í ṣẹlẹ̀, mi ì tó fi pé tẹ́ bá ti jẹ́ olódodo pé kò ní sí wàhálà o. David sọ pé nǹkan tóun sọ kọ́ nìyẹn, pé torí àwọn ẹni búburú yìí wọ́n máa ń ṣọ́ olódodo ni, wọ́n á sì máa ń wá ọ̀nà láti pa. Ó ní ṣùgbọ́n ní verse 33, ó ní ṣùgbọ́n olúwa kì yóò fi lé e lọ́wọ́, olúwa ò lè ẹ́bà fi olódodo lé ìkà ènìyàn lọ́wọ́. Ó ní kì yóò sì dá a lẹ́bi nígbà tí a bá ń ṣe ìdájọ́ rẹ̀. Olúwa ò sì ní dá olódodo lẹ́bi o nígbà tí a bá ń ṣe ìdájọ́ ìkà ènìyàn. Olúwa mọ̀ wípé ìkà ènìyàn yìí òun ló ń ṣọ́ láti pa. Olúwa ṣe ìdájọ́ ìkà ènìyàn, olódodo ò sì ní jẹ̀bi, kò ní jẹ̀bi.
olódodo ò ní jẹ̀bi, Olúwa ṣèdájọ́ ìkà ènìyàn. Ní verse 34, ìmọ̀ràn Dávìdì fún wa, ó wá ń gbà wá níyànjú ni o, wípé ẹni tó bá fẹ́ bá Ọlọ́run rìn tó dẹ̀ fẹ́ fulfill destiny, tó ń fẹ́ gbogbo nǹkan ìlérí tọ́lọ́run ṣe kó wá sí ìmúṣẹ, torí púpọ̀ ni ò dúró de ìlérí láti wá sí ìmúṣẹ o, torí wọn lè ní sùúrù. Dávìdì wá sọ wípé ìmọ̀ràn mi fún gbogbo yín ni pé ẹ dúró de Olúwa o. Ìkan tá kì í fẹ́ ṣe rárá nìyẹn, a máa ń kánjú drive through la fẹ́, I want it now. Dávìdì ní pé Ọlọ́run ò kì í ṣeṣẹ́ bẹ́ẹ̀ o, òun ti bọ́ Ọlọ́run yìí rí o, òun dẹ̀ rí pé èèyàn máa dúró ni o. Àkókò wà láàrin ìlérí àti àkókò tí ìlérí máa ń wá sí ìmúṣẹ o. So èèyàn láti ní sùúrù kó dúró. Èèyàn míì sì ó lè jẹ́ pé ìṣẹ́jú kan péré ló kù á dẹ̀ lọ bàjẹ́ torí pé kò lè dúró mọ́, torí ó ti rọ́ọ̀rẹ́ ẹ̀kan tó ti ṣe, ó ti rọ́ọ̀mọ́. So Dávìdì sọ pé a láti dúró de Olúwa o, kí o sì máa pa ọ̀nà rẹ̀ mọ́. Nígbà tá a bá ń dúró yẹn, lákòókò tá à ń dúró yẹn, máa pa ọ̀nà Ọlọ́run mọ́ o, máa yà síbòmíràn o, máa wá ràn lọ́wọ́ lọ síbòmíràn o, pọ́lọ́run ti pẹ́ jù. God is beautiful at his own time o. Ó ní tó bá lè ṣe bẹ́ẹ̀, Dávìdì sọ pé tó bá lè dúró de Olúwa tí o sì pa ọ̀nà rẹ̀ mọ́ tó lọ síbòmíràn, Olúwa máa gbé ọ lékè ní o láti jogún ayé. Á jẹ́ kó jogún ayé. Kan tó dẹ̀ ṣẹlẹ̀ nínú ayé Dávìdì ni lẹ́yìn 50 years, ọdún 15 tán ti dà lórí ló tó di ọba. Dávìdì ní sùúrù, lóòótọ́ ó sì di ọba, Olúwa sì gbé lékè, ó sì jogún ayé. Ó ní pé tó bá lè dúró de Olúwa, òun ló máa jogún ayé yìí o, tó dẹ̀ rọra ń pa ọ̀nà Ọlọ́run mọ́, tí kò gba advice àwọn èèyàn mìíràn láti lọ síbi tí kò ti sínà lọ́wọ́. Ó ní nígbà tí a bá ké àwọn ènìyàn búburú kúrò, ó máa rí o, gbogbo àwọn ènìyàn búburú tó ń ṣe bí, tó ń sáré káàkiri tí wọ́n rò pé wọ́n lágbára yẹn. Dávìdì ní pé irú olódodo bẹ́ẹ̀ ó máa rí wọn nígbà tán bá ké wọn kúrò, á wá wọn kò dẹ̀ ní rí wọn mọ́, wọ́n á ti disappear. Olúwa ti ké wọn kúrò. God is beautiful at his own time. Ẹ̀yin èèyàn Ọlọ́run o, God is beautiful at his own time. Verse 35, ó ní èmi ti rí ènìyàn búburú, ẹni ìwà ìkà, ó sì fi ara rẹ̀ ó gbilẹ̀ bí igi tútù ńlá ni o. Mo sọ fún wa lọ́sẹ̀ tó kọjá pé Dávìdì sọ pé ìgbà tóun ti ẹ̀rí bọ́n ṣe ń prosper ṣe lòun rò pé àwọn eléyìí wọ́n sin Ọlọ́run, kò sófin kò sí nǹkan kan. Ohun tóun wá ń sin Ọlọ́run, àwọn lòun lọ́ta ò ní gbogbo kan ò dùn bí tiwọn. Ó ní ó kọ́ mu ní kálọ́ka Psalm 73, àwọn tàbá káàrí ń bẹ̀. Dávìdì sọ pé díẹ̀ ló kù kóun ṣubú, pé Ọlọ́run ló yọ òun ti rò pé kò sí nǹkan kan kóun náà tó bá kú jọ irú ọ̀wọ́n yẹn kóun náà máa prosper bíi tiwọn. Ṣùgbọ́n thank God for God o. Ó ní nígbà tóun délé Ọlọ́run, nígbà yẹn lòun wá tọ́lọ́run ṣí òun lójú ẹ̀mí, lòun wá rí òpin àwọn ìkà ènìyàn. Lòun rí gbogbo àwọn tó ń rò pé wọ́n green yẹn, pé gbogbo ẹ̀yìn wọn ó bàjẹ́ pátápátá ni. Dávìdì bẹ́ẹ̀ ló ti kọ́gbọ́n. Ó ní so ní verse 36, ó ní ṣùgbọ́n òun rí pé gbogbo àwọn tó ń rò pé wọ́n gbilẹ̀ bí igi tútù ńlá yẹn, ní verse 36, ó ní wọ́n kọjá lọ ni o. Ó ní sì kíyèsí, ó ní kò sí wọn mọ́, ó lóun ò rí wọn mọ́. Ó ní lóòótọ́ ni mò ń sọ fún yín o. Ó ní mo wá wọn kiri, ó ní ṣùgbọ́n mi ò rí wọn. Ó lẹ́ẹ̀ní rí wọn mọ́, wọ́n kàn halẹ̀ sí, wọ́n halẹ̀ bẹ́ẹ̀ ni pé wọ́n lágbára, wọ́n ṣe gbogbo ẹ̀. Pé Dávìdì ní ẹ̀yin ẹ ní sùúrù o, àkókò díẹ̀ ló kù, ẹ máa rí pé ẹ̀ní rí wọn mọ́. And it is true. Ṣé Dávìdì wá rí Sọ́ọ̀lù mọ́? Kò rí Sọ́ọ̀lù mọ́. Ayé tó fẹ́ tó tiẹ̀ jẹ́ tó ń ríran fún, tó jẹ́ pé òun lọ̀rẹ́ ẹ̀ jù, bọ̀ tó jẹ́ pé òun ló plan pé bá ṣe máa pa Dávìdì. Kí ló ṣẹlẹ̀ sí? Ó lọ commit suicide ni. Dávìdì ò rí wọn mọ́. Gbogbo àwọn tó gbógun ti Dávìdì pátápátá lóòótọ́, nígbà tí Dávìdì máa fi dàgbà, gbogbo wọn ò sí mọ́. Dávìdì dẹ̀ jọba, ó dẹ̀ gbogbo nǹkan tó yẹ kó ṣe Dávìdì dẹ̀ ṣe. So Dávìdì ní ẹ má worry o, pé òun sọ from experience fún wa ni o, pé àwọn tá a rò pé lágbára pé ẹ máa wá wọn ẹ̀ ní rí wọn mọ́, they won't be there anymore. So ẹ má envy anybody. Ní verse 37, ó ní máa kíyèsí ẹni pípé, ìwọ máa wo, ó ní ẹ lọ́kọ̀ ọ̀rọ̀ mi, ẹ má kí ẹ,
ẹ kọ sílẹ̀. Ẹ̀yin máa wo ẹni pípé, ẹni tó jẹ́ pé Ọlọ́run nìkan ló gbẹ́kẹ̀lé, tó jẹ́ fi gbogbo nǹkan ẹ̀ àti lọ́sàn-án àti lóru àti nígbà tí èèyàn kankan ò wo Ọlọ́run ni. Ó ní ẹ̀yin máa wo orú èèyàn bẹ́ẹ̀. Ẹ̀yin ẹ máàkì ẹ̀ dáhùn pé mo mọ ẹni yìí olódodo ni. Ó ní ẹ máàkì ẹ̀, kẹ máàkì ká bá máa wo ayé èèyàn náà. Ó ní kí o sì máa wo ẹni dídúró ṣinṣin, máa wo ẹni tó dúró pa tí kò yà sọ́nà mìíràn. Ọ̀nà kan, ọ̀nà ìyè yìí kan tí mo mọ̀ yìí, Jésù Kristi yìí nìkan ni òní mò ń tẹ̀lé. Kò sọ́nà mìíràn níbì kankan. Ó ní Dáfídì ní máa wò wọ́n o. Ó ní nítorí àlàáfíà ni òpin irú wọn o. Dáfídì ní àlàáfíà ni òpin ọkùnrin náà. Àwọn táwọn jọ ń sin Ọlọ́run, táwọn jọ ń ṣe gbogbo ẹ̀, wọ́n jọ dàgbà ní o. Àwọn ọmọ wọn, wọ́n jọ ṣoríire ní o, wọ́n jọ gbilẹ̀ ní o. Ṣùgbọ́n àwọn tó jẹ́ pé nígbà tí wọ́n envy tán rò pé àwọn eléyìí wọ́n ṣe gbá wọ́n ṣàwò, Dáfídì ní gbogbo àwọn yẹn wọ́n ké wọn kúrò ní o. Wọn ò rí wọn mọ́, wọn dẹ̀ ríran wọn mọ́. So ó fi gbà wá níyànjú ni o, wípé ẹ̀yin ẹ lọ máàkì ẹ̀, ẹ lọ wo ẹ tó bá wà lẹ́gbẹ̀ẹ́ tó ń sin Ọlọ́run. Nígbà tẹ́ bá dàgbà, kẹ wá wo bí ayé, ilé ayé àti ilé àwọn ọmọ rẹ̀ bó ṣe máa rí. So ní verse 38, ó ní ṣùgbọ́n ó ti sọ tẹni tó jẹ́ olódodo ní 37, ní 38 ó ní ṣùgbọ́n àwọn alárékọjá, kò sọ pé ṣùgbọ́n àwọn ẹlẹ́ṣẹ̀, torí àwọn ẹlẹ́ṣẹ̀ wọ́n wà ń ta, àwọn òní ò sí ní community Ọlọ́run, wọn sí ilé Ọlọ́run. Ṣùgbọ́n àwọn alárékọjá, àwọn transgressors tán wà nínú ilé Ọlọ́run, tí wọ́n sọ pé kò sí ìkan tọ́lọ́run máa ṣe, tí wọ́n rí òfin Ọlọ́run kọjá lójoojúmọ́, tó ní wọ́n lágbára, wọ́n ń ṣe bó ṣe wù wọ́n dẹ̀ ń cover up. Ṣé mọ̀, àwọn gan lè máa rò pé àwọn gan ní ìránṣẹ́ Ọlọ́run. Ó ní irú wọn yẹn, transgressors, irú àwọn yẹn ó lọ́ máa ń parun ni o. Ó ní ipò wọn máa parun. Ó ní ìran àwọn èèyàn búburú, Olúwa máa ké wọn kúrò ní o. Olúwa máa ké wọn kúrò. Pé ó ní you will look for them, you won't see them anymore. Dípé so ẹ tó bá fẹ́ gbọ́n kó gbọ́n ni o. Tó bá mọ̀ pé alárékọjá ni ẹ́, Dáfídì sọ wípé ìparun ni o, so kúrò. Olúwa yìí á tún fún ẹ lórí ọ̀fẹ́, fi sílẹ̀, wá jẹ́ ẹni dúdúró ṣinṣin. Òun advice wa ni o, ká lè mọ̀ wípé eléyìí tó kálukú bá mú, èrè wà, ìdájọ́ sì wà. Ní verse 39 ó ní ṣùgbọ́n ìyẹn ni pé bá ṣe máa ń rí, this is how to get help in time of trouble. Bá ṣe máa ń rí ní Yorùbá, bá ṣe máa ń rí ìrànlọ́wọ́ lákòókò tí ó wá dàbẹ̀ ní pé nǹkan ò ṣe bó ṣe yẹ kó ṣe rí. Oní Dáfídì sọ ní verse 39 and 40 tó fi parí chapter yẹn. Ó lóun fẹ́ ká mọ̀ wípé láti ọwọ́ Olúwa wá ní ìgbàlà olódodo o. Olódodo ò lè gbára ẹ̀ sílẹ̀ o. Olúwa Ọlọ́run Ísírẹ́lì ló máa ń gba olódodo sílẹ̀. Á gbà á lọ́wọ́ àwọn ẹni ibi, á gbà á nínú ìṣòro, torí Olúwa kì í fi olódodo sílẹ̀. Ó ní nítorí òun lé ààbò wa ní ìgbà ìpọ́njú. Nígbà tí ìpọ́njú bá ń lọ tó ń ṣẹlẹ̀ tó nínú àkókò yẹn, ó ní Olúwa, ó ní ààbò wa o. He is the ever present help in trouble. Ever present help in trouble Ọlọ́run o. Ó ní nítorí òun lé ààbò wa nígbà ìpọ́njú. Ìyẹn ni pé kò sí kankan tó lè ṣe wá, nítorí Olúwa yìí ó ní ààbò wa nígbà ìpọ́njú. Ní verse 40 ó wá ní àdúrà ńlá ni o, ìlérí sì ni. Ó ní Olúwa yóò sì ràn wá lọ́wọ́. Olúwa yóò sì gbà wá. Olúwa yóò sì gbà wá lọ́wọ́ àwọn ènìyàn búburú. Olúwa yóò sì gbà wá là, nítorí àwa gbẹ́kẹ̀lé Olúwa. Ṣé rí promise yẹn bó ṣe lágbára tó? Olúwa á ràn wá lọ́wọ́, number 1. Olúwa á gbà wá, number 2. Á gbà wá lọ́wọ́ àwọn ènìyàn búburú. Gbogbo àwọn tó ń dojú ìjà kọ wá lÓlúwa máa gbà wá lọ́wọ́ wọn. 2. Ó ní Olúwa á sì gbà wá là. Á make sure pé ìgbàlà wa to the end ni o. Tá máa fi bóun jogún ni o. Kò kí ṣe pé kàn máa gbà wá là láyé bí. Á make sure wípé òun gbà wá là bí òun dẹ̀ make sure. Á make sure pé a bá òun jẹ ìjọba ọ̀run tó ṣèlérí fún wa yẹn, pé àjọ máa wà níbẹ̀ ni. Ó ní ìdí ni pé nítorí pé àwa gbẹ́kẹ̀ wa àgbélé Ọlọ́run. Agbẹ́kẹ̀lé Jèhófà kò kí ń jogún òfo, kò ń jogún òfo. Psalm 9 verse 9, nígbà tá a ṣe Psalm 9 mo sọ fún wa.
ó ní Olúwa ni yóò ṣe ààbò àwọn ẹni ìnilára, ààbò ní ìgbà ìpọ́njú. Ààbò wa ní ìgbà ìpọ́njú òun yìí o. Òun ni gbẹ́kẹ̀lé Jésù, òun lọ́ba tó lè gbani. Gbẹ́kẹ̀lé Jésù, òun lọ́ba tó lè gbani. Àdúrà ṣiṣẹ́, ó ṣiṣẹ́ ju òrìṣà lọ. Gbẹ́kẹ̀lé Jésù, òun lọ́ba tó lè gbani. Jésù yìí nìkan ló ń gbani o. Onìkan ló ń gbani lọ́wọ́ àwọn èèyàn búburú o, tó láti ẹ̀mọ iye ọ̀tá ta ní. Àmọ́ iye àwọn tó ń gbàdúrà burúkú. Àmọ́ iye àwọn tí ò tiẹ̀ lọ sùn. Àmọ́ iye àwọn tó jẹ́ pé lóru wọ́n tiẹ̀ ti lọ ṣèpàdé, wọ́n tiẹ̀ ti ṣe judgment. Ṣùgbọ́n gbogbo ẹ̀ asán ni o. As long as téèyàn bá ti dúró, tó ti dúró ti Ọlọ́run yìí, téèyàn bá ti gbẹ́kẹ̀lé Ọlọ́run yìí, tó dúró pa, tí kò yẹsẹ̀, kò sí nǹkan kan tí wọ́n lè gbé olódodo ṣe, nítorí Olúwa òun ni ààbò wa. Conclusion. Jésù ń pè ọ́ o, ọ̀rẹ́ máa bọ̀ o, wá wọlé sọ́dọ̀ bàbá o, ibi ìtura ni o. Tó bá fẹ́ wà níbi ìtura, ó fẹ́ jogún ayé yìí, ó sì tún fẹ́ jogún ayé tó ń bọ̀. Jésù Kristi nìkan lọ̀nà, kò sọ́nà mìíràn o. Àfẹ́ tó bá ń parọ́ fúnyàn nìkan ni o. Tó bá fẹ́ kí àwọn ọmọ rẹ kan jogún ayé yìí, nígbà tí wọ́n bá sì lọ tán, wọ́n á sì máa sọ pé ọmọ olódodo ni wọ́n, ìyá wọn ṣòdodo, bàbá wọn olódodo èèyàn ni. Ṣé mọ̀? Kò ní sí pé ó mà ga o. Báwo ni ọ̀rọ̀ kejì yẹn ò ní jẹ́ tiwa lórúkọ Jésù. So ìwé ìfihàn orí 3 ẹsẹ̀ 20, ó ní kíyèsí, mo dúró lé ẹnu ilẹ̀kùn, mo sì ń kànkùn o, mo ń kanlẹ̀kùn ọkàn yín o. Bí ẹnikẹ́ni bá gbọ́ ohùn mi, Jésù ló ń sọ̀rọ̀ o, tó bá sì ṣí ilẹ̀kùn, èmi á sì wọlé tọ̀ wá, èmi ó sì máa bá a jẹun àti òun pẹ̀lú mi. Kí ló lè dùn tó yẹ kí Jésù máa bá wa jẹun papọ̀? Ṣùgbọ́n ẹ tí kò bá gba Jésù, tí kò sì fi ayé èṣù àti ẹ̀ṣẹ̀ tí kò fi sílẹ̀, tó ń ṣe méjèèjì, tó bá ṣe bí díẹ̀ tó ń ṣọ̀hún díẹ̀, irú èèyàn bẹ́ẹ̀ ò lè bá Jésù jẹun o, kò lè bá Jésù jọba, ló ń jẹ́ bẹ́ẹ̀. Oore ọ̀fẹ́ wà fún wa o. Tó bá mọ̀ wípé olùrékọjá ni ọ́, àbí pé o ti backslide, ìwọ gan mọ̀ pé ò sí lọ́nà yẹn mọ́. O ti gbọ́ nǹkan tí Dáfídì sọ. Nǹkan tí Dáfídì sọ yẹn òótọ́ ni. Gbogbo ọ̀rọ̀ Ọlọ́run, torí pé àkókò wa, bá máa fi verse kan nínú Bible láti fi prove gbogbo nǹkan tí Dáfídì sọ. Gbogbo nǹkan tí Dáfídì sọ òótọ́ ni. Ẹ tó bá fẹ́ gbọ́n, tó fẹ́ gbé ilé ayé yìí, tó fẹ́ bọ́ lọ́run, tó fẹ́ bá rìn, Psalm 37 is a powerful psalm tó yẹ kéèyàn máa fi lò, ká máa fi gba àdúrà. So oore ọ̀fẹ́ wà o, tó bá fẹ́ gba Jésù Kristi sínú ayé rẹ̀. O fẹ́ k'Ọlọ́run wípé Olúwa, mo máa ra mi ní ẹlẹ́ṣẹ̀, dárí ẹ̀ṣẹ̀ mi jì mí, fi ẹ̀jẹ̀ rẹ fi wẹ gbogbo ẹ̀ṣẹ̀ mi mọ́. Èmi náà fẹ́ bá ọ jíǹde bó ṣe jíǹde lọ́jọ́ kẹta. Mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Mo kọ èṣù ẹ̀ṣẹ̀, mo kọ̀ sílẹ̀ pátápátá. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Ẹni tó bá sì sọ lóòótọ́ láti inú ọkàn rẹ̀ wá, torí Olúwa kò kí ń wo tẹnu nìkan, ọkàn èèyàn ló máa ń wò. Téèyàn bá sọ, téèyàn sì kọ èṣù àti iṣẹ́ ọwọ́ rẹ̀ sílẹ̀, Olúwa sì kọ orúkọ wa sínú ìwé ìyè. Àwọn áńgẹ́lì lọ́run wọn á máa yọ̀ ní. Jésù Kristi fúnra wọn máa ń jó ní, tá bá ti rẹ́ ni tó ń bọ̀, wọn á máa kọ́ mansion tirẹ̀. Ìwọ náà wàá jẹ́ orúkọ olódodo. À á sọ pé ìwọ náà
olódodo. Ṣé rí hall of fame nínú Bible, ẹ lórúkọ gbogbo wọn tó wà ní hall of fame yẹn, bẹ́ẹ̀ ló ṣe wà lọ́run náà. Hall of fame ti gbogbo wa olódodo, orúkọ wa oníwèé torúkọ everybody wà ń bẹ̀, orúkọ tiẹ̀ náà á tún wà ń bẹ̀ lọ́jọ́ náà. Àríra ayọ̀mọ́ra wa lórúkọ Jésù. Thank you, Lord Jesus. Thank you, and God bless you all in Jesus' name.